ẹ̀yin àgbààgbà lórí òkè Ọlọ́run kọ́lé ṣé ká wá sọ pé àgbààgbà tí yóò mú tọ́mọ́ ni ẹ̀yin àgbààgbà lórí òkè àbárímù àgbààgbà tí yín mọ̀ títọ́ ẹ ò lè ṣe ẹ̀yin àgbààgbà lórí òkè agelu àbí ẹ̀yin àgbààgbà náà ti mú nǹkan míì wọ̀ òun ló fi jẹ́ kí àwọn olórí burúkú kí wọ́n pọ̀ nínú ìjọ aláṣọ funfun wọ́n ti ń bu aṣọ o wọ́n ti ń bu aṣọ o wọ́n ti ń bu aṣọ o. ẹ jọ̀ọ́ mo fẹ́ bi ilé ìkọ̀kan nínú ìjọ Kerubu Serafu ṣé kò tẹ̀ sí task force ni. lójú yín ló ti ń ṣerú kan báyìí tẹ́ ẹ bá lọ tán ṣé kò ní í burú ju eléyìí lọ. ẹ̀yin àgbààgbà wọ́n ń ṣerú eléyìí lójú yín ẹ ò sọ̀rọ̀ tẹ́ ẹ bá wá kú tán kí lẹ mọ̀ tó máa ṣẹlẹ̀. àwọn àgbààgbà tí yín ti jẹ dòdò àti sòdodo ẹ ò lè ṣe mọ́. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí àárọ̀ yín abẹ̀yìn láti máa bá wa wo àwọn fọ́nrán wa ẹ subscribe fún wa ẹ comment ẹ share ẹ like ẹ sì bá wa pín àwọn fọ́nrán wa tẹ́ bá ti subscribe fún wa tán ẹ tan notification button yín nítorí àwọn fọ́nrán tó kù láti lè máa wò lágbọ́rọ̀ Ọlọ́run ọba ibi tẹ́ ẹ ti ń mówó kò ní tán bẹ̀ o àmín. ẹ̀yin èèyàn wa nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé ẹ̀yin ti Kerubu Serafu ẹ̀yin ti aláṣọ funfun ẹ̀yin ìjọ aládùúrà ẹ̀yin ìjọ sacred gbogbo ìjọ aláṣọ funfun a ò pé ìjọ sẹ̀lẹ̀ o torí pé ìjọ sẹ̀lẹ̀ ò ní nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin ìjọ aláṣọ funfun ẹ jẹ́ kí a pe gbogbo wa ká jókòó ká wá gbọ́rọ̀ mi nítorí pé nǹkan míì ti wọnú ìjọ aláṣọ funfun pàápàá jùlọ lórí ìjọ Kerubu Serafu àwa sacred nǹkan míì ti wọ àárín wa o ṣé ẹ mọ̀ kí wọ́n máa ń pa òwe kan ní gbogbo ìgbà pé ẹni tí a bá ń pè tó bá sọ pé òun ò gbọ́ àwo ò ní yé pè a ó máa pè é títí ó máa fi dáhùn nítorí pé wọ́n ti fẹ́ ba nǹkan jẹ́ ká má sọ pé wọ́n ti fẹ́ ba nǹkan jẹ́ wọ́n ti ba nǹkan jẹ́ káàkiri inú ìjọ Kerubu Serafu. mo wo fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára lénìí nígbà tí mo wo fọ́nrán yẹn inú mi bàjẹ́ púpọ̀ nítorí pé ohun tí a ò dáyé bá òun làwọn ọ̀dọ́ ti ń ṣe nínú ìjọ Kerubu Serafu àwọn àgbààgbà kan tiẹ̀ rí wọn ò lè sọ̀rọ̀ a ò mọ̀ dí àtìtúmọ̀ tí wọn ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá sọ pé àwọn ò gbọ́ àwa ò ní yé pè wọ́n torí pé kí wọ́n lè gbọ́. ẹ̀yin àgbààgbà nínú ìjọ Kerubu Serafu ẹ̀yin àgbààgbà lórí òkè agelu ẹ̀yin àgbààgbà lórí òkè Ọlọ́run kọ́lé ẹ̀yin àgbààgbà lórí òkè àbárímù gbogbo orí òkè tí wọ́n ti ń pè Ọlọ́run ọba tí ẹ tẹ̀ fara yìí tàbí tí ẹ̀ ń pe Ọlọ́run MOSE ORIMOLADE ẹ̀yin là ń pè gbogbo àwọn tó jáde lábẹ́ ẹ̀yin wọ́n ti sọ ìlànà di nǹkan mi o ohun tí wọn ò bá lọ́wọ́ yín wọ́n ti ń ṣe wọ́n ti ń bọ òrìṣà nínú ìjọ wọ́n ti ń bu aṣọ tá à ń wọ̀ wọ́n ti ń bu ẹ̀wù táwọn lóríṣiríṣi àwọ̀ ṣé ẹ rí fọ́nrán yẹn bà mí nínú jẹ́ púpọ̀ kò sẹ́ni tó lè rí fọ́nrán yẹn tó jẹ́ ọmọlẹ́yìn Kristi tòótọ́ kó má kàn mí inú sí i fọ́nrán yẹn lẹ̀ ń wo comment section yẹn mo sì máa gbé fọ́nrán yẹn síta kẹ́rì ẹ wo àwọn comment section tí wọ́n ń ṣe sórí fọ́nrán iṣẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ti bà ìjọ aláṣọ funfun jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wọ́n ti ń bọ aṣọ nínú ìjọ aláṣọ funfun èmi ò rírú eléyìí rí o èmi ò rírú eléyìí rí nínú ìjọ aláṣọ funfun wọ́n ti ń bọ aṣọ o wọ́n ti aṣọ bọnú kírọ́ọ̀sì tá a máa ń gbé wọlé wọ́n dẹ̀ ti bọ̀ báyìí wọ́n wá ń gbé wọlé kí ni irú eléyìí jẹ́ nínú ìjọ aláṣọ funfun ẹ̀yin àgbààgbà lórí òkè Ọlọ́run kọ́lé ẹ̀yin àgbààgbà lórí òkè agelu ẹ̀yin àgbààgbà lórí òkè àbárímù ẹ̀yin àgbààgbà lórí òkè káàkiri níbi tí a ti ń porúkọ Ọlọ́run ṣé ká wá sọ pé àgbààgbà tí yóò mú tọ́mọ́ ni tàbí ká sọ pé àgbààgbà tí yín mọ̀ títọ́ ẹ ò lè ṣe ṣé ká sọ pé ẹ̀yin àwọn àgbààgbà tí yín ti jẹ dòdò àti sòdodo ẹ ò lè ṣe mọ́ kí ni irú eléyìí nínú ìjọ aláṣọ funfun àbí ẹ̀yin àgbààgbà náà ti mú nǹkan míì wọ̀ òun ló fi jẹ́ kí àwọn olórí burúkú
kí wọ́n pọ̀ nínú ìjọ aláṣọ funfun. bẹ́ẹ̀ àwọn àgbààgbà kan máa sọ pé àìrú eléyìí àfi ń dẹ́rùbọ̀ lọ́rọ̀ irọ́ ni o nítorí pé eléyìí tá a rí tí wọ́n ń ṣe yìí a ò rí irú ẹ̀ rí o wọ́n ti ń bu aṣọ o wọ́n ti ń bu aṣọ o wọ́n ti ń bu aṣọ o ìjọ tí wọ́n ti ṣe irú nǹkan ìlú eléyìí ó yẹ kí àwọn task force kó lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ bí ilé ìgbọ̀kan nínú ìjọ Kerubu Serafu ṣé kò tẹ̀ sí task force ni tó mú àwọn tó ń ṣèbàjẹ́ nítorí pé eléyìí wá peléke jù ọ̀dọ̀ wọn Kerubu Serafu láti máa rí pé tó bá gbé ẹ̀rí jáde wọ́n á máa gbé ifá sínú ẹ̀ wọ́n á máa gbé olúgbòhùn sínú ẹ̀ wọ́n á máa gbé èpè sínú ẹ̀ kí ni ká pẹ̀lú eléyìí ṣé ètò àti ìlànà MOSE ORIMOLADE ni pé ká gbé ẹ̀rí tí ifá àti olúgbòhùn àti èpè tó wà nínú ẹ̀ ká gbé ni ẹ tẹ̀tí wá gbàgbé pé aláṣọ funfun ni wá tọ́wọ́ ọjọ́ mi bá ṣerú eléyìí ó ṣeé ṣe káṣírí wọn má tú ṣùgbọ́n táláṣọ funfun bá ṣe kíákíá àṣírí máa tú nítorí pé aláṣọ àlàní wá àwọn ọ̀dọ́ àwọn karambani kan ti fẹ́ máa ta epo sí i a ó ti ń ta epo sí i ẹ̀yin àgbààgbà káàkiri ẹ jẹ́ ká múra sí ọ̀rọ̀ yìí torí pé wọ́n ti fẹ́ máa ba orúkọ Kerubu Serafu jẹ́ lágbára ọlọ́run ọba tiwọn ò ní bàjẹ́ gbogbo ẹni tó bá fẹ́ ba ìjọ Kerubu Serafu jẹ́ ọlọ́run á bà tiwọn jẹ́ ọlọ́run MOSE ORIMOLADE á mú wọn lẹ́yìn kọ̀ọ̀kan wọn ò ní ṣẹ́kù lágbára ọlọ́run ọba á rí bẹ́ẹ̀ kò ní yí padà Jésù olúwa wa. ṣé ẹ ti mọ̀ mí pé àwọn ò lè sọ̀rọ̀ ká máa mú ẹ̀rí rẹ̀ wá fọ́nrán tí a rí yìí tẹ́yìn bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àǹtí wa tẹ́ ẹ bá rí fọ́nrán yìí inú yín ò lè dùn sí nítorí pé irú ìlànà báyìí irú ètò báyìí èmi ò rí orí ìlànà ètò ìjọ tí wọ́n forí mi balẹ̀ sí kí lẹ fẹ́ fi bojú mi ń bẹ̀ kí lẹ fẹ́ fi ṣe bojú mi fún bẹ́ẹ̀ torí pé mo mọ gbogbo ètò mo mọ gbogbo ìlànà tó wà nínú ìjọ Kerubu Serafu ìjọ aláṣọ funfun aládùúrà irú eléyìí a ò rí rí o wọ́n ti fẹ́ bàjọ́ aláṣọ funfun jẹ́ o wọ́n ti bàjọ́ Kerubu Serafu jẹ́ o aṣọ ọlọ́dẹ̀ ń bọ̀ nínú ìjọ Kerubu Serafu ẹ̀yin àgbààgbà lórí òkè agelu ẹ jáde sọ̀rọ̀ yìí aṣọ funfun lọ́dẹ̀ ń bọ̀ nínú ìjọ Kerubu Serafu ẹ̀yin àgbààgbà lórí òkè ọlọ́nkọ́lé ẹ jáde sọ̀rọ̀ yìí o aṣọ funfun lọ́dẹ̀ ń bọ̀ nínú ìjọ Kerubu Serafu ẹ̀yin àgbààgbà lórí òkè àbárímù ẹ jáde sọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ ba orúkọ yín jẹ́ lójú yín ló ti ń ṣe orúkọ báyìí tẹ́ ẹ bá lọ tán ṣé kò ní burú ju eléyìí lọ ẹ̀yin àgbààgbà nínú ìjọ Kerubu Serafu ẹ dìde sọ̀rọ̀ yìí o àwọn ò lè sọ̀rọ̀ ká máa mú ẹ̀rí rẹ̀ wá ẹ wo fọ́nrán náà bó ṣe lọ. ẹ̀yin èèyàn wa ṣe àti rí fọ́nrán yìí ó burú jáì kí ni ká pẹ̀lú eléyìí nínú ìjọ Kerubu Serafu tí wọ́n ti ń bu aṣọ ẹ̀yin àgbààgbà wọ́n ń ṣerú eléyìí lójú yín ẹ ò sọ̀rọ̀ tẹ́ ẹ bá wá kú tán kí lẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ṣé wọ́n ní máa ṣe ilé aṣẹ́wó sí ṣọ́ọ̀ṣì ṣé wọ́n ní sójúbọ ṣọ́ọ̀ṣì káté kí ni ká tiẹ̀ sọ pàápàá àwọn ọjọ́ kan tí ń ṣe ojúbọ sí ṣọ́ọ̀ṣì wọn wọ́n á tẹ́ pọ́n wọn ń bọ̀gùn àwọn ń bọya àwọn ń bọ Ṣàngó lágbára Ọlọ́run ọba àṣírí gbogbo yín kò ní í bò gbogbo ẹ̀yin ìjọ tó fẹ́ sọ ìjọ Kerubu di nǹkan mi mo ní àṣírí yín ò ní bò Ọlọ́run MOSE ORIMOLADE kò ní í bu àṣírí yín yóò máa tú lágbára Ọlọ́run ọba yóò rí bẹ́ẹ̀ kò ní yí padà Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìkànnì Òkodoro Yorùbá ibẹ̀ náà lẹ ti ń wò wá bẹ́ẹ̀ lọ ti ń gbọ́ wa ẹ bá wa comment ẹ bá wa like ẹ bá wa share ẹ subscribe sórí YouTube wa kẹ́sì tán notification button nítorí àwọn fọ́nrán tó kù láti lè máa rí wò èrè o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ èdè ọdọ́là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀.
Òkodoro Yorùbá tẹlifíṣàn.